Àwọn adigunjalè tó yìnbọn pa Oluṣiro owó lọ́fíìsì gómìnà Ogun, ìwádìí ń lọ lọ́wọ́. Títí di bá a ṣe ń sọ yìí ni àwọn èèyàn ṣì ń lọ sí ilé olórí ẹ̀ka ìṣirò owó ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ogun, ọ̀gbẹ́ni Táíwò Oyèkánmi, láti lọ bá wọn dárò ikú òjijì tó mú ẹ̀mí ọkùnrin náà lọ. Kódà gómìnà ìpínlẹ̀ Ogun ọmọọba Dàpọ̀ Abiọdun pàápàá ti yọjú sí àwọn mọ̀lẹ́bí olóògbé náà láti bá wọn kẹ́dùn ẹni wọn, tó sì ṣèlérí pé àwárí tí obìnrin ń wá nǹkan ọbẹ̀ làwọn yóò fọ̀rọ̀ àwọn tó dá ẹ̀mí ọkùnrin náà légbodò ṣe. Níbikíbi tí wọ́n bá sì wà, àwọn máa fi wọn jáde bí òkété tó wọ inú isà ni. Ìwádìí sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu, ó ń lọ lọ́wọ́. Aláròyé gbọ́ pé àwọn adigunjalè bíi 5 kan ni wọ́n rán Oyèkánmi sọ́run àpàpàǹdodo. Owó ni ọkùnrin náà lọ gbà nílé ìfowópamọ́ Fidelity Bank kan nílùú Abẹ́òkúta, tóun kò sì mọ̀ pé àwọn ẹni ibi kan ti ń ṣọ́ òun látìgbà tó ti wà nínú báǹkì ọ̀hún. Bí olóògbé ti gba owó tán tó ń lọ làwọn ẹrú ikú tí wọ́n ti lúgọdè yọ sí i lójijì lábẹ́ bíríìjì Kútọ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kọkànlá ọdún yìí. Àwọn adigunjalè tí wọ́n ń lọ bíi 5 yìí kò bẹ́ṣubẹ́gbà tí wọ́n fi páàkì ọkọ̀ tí wọ́n sì yìnbọn pa ọ̀gbẹ́ni Táíwò lágbègbè Kútọ̀ ni wọ́n bá gbé gbogbo owó tó gbà sá lọ. Nínú ọ̀rọ̀ ẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ogun Abiọdun Alámùtú ṣàlàyé pé olóògbé, awakọ̀ àti ẹnìkan ni wọ́n jọ wà nínú mọ́tò agbowórin bullion fan ọ̀hún kí wọ́n tó dá wọn lọ́nà. Ó ní ó yẹ kí ọlọ́pàá kan kó tẹ̀lé wọn, ṣùgbọ́n nítorí ìdí kan tàbí òmíì wọ́n fún ẹni yẹn láàyè láti rìnrìn àjò lọ yanjú àwọn nǹkan kan ni. Nítorí bẹ́ẹ̀ ni kò ṣe bá wọn rìn. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, wọ́n ti gba owó tán, wọ́n sì ti ń padà sí ọ́fíìsì kí wọ́n tó dá wọn lọ́nà. Mọ́tò kan ni wọ́n ló dá wọn lọ́nà lórí bíríìjì. Àwọn 5 tí wọ́n wà nínú mọ́tò ni wọ́n sọ̀kalẹ̀. Bí wọ́n ṣe yìnbọn lu ọ̀gbẹ́ni Táíwò tán ni wọ́n gbé hámà gẹ̀dẹ̀ǹgbẹ́ ńlá kan láti fi fagídí fọ́ ilẹ̀kùn ibi tí wọ́n gbé owó sí, wọ́n sì gbé owó náà sá lọ. Ní gbogbo àsìkò tí wọ́n ń ṣe èyí, kò sí bí ọ̀rọ̀ náà ṣe fẹ́ dé etígbọ̀ àwọn agbófinró, kò sí mọ́tò àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn títí táwọn olubi ẹ̀dá yìí fi rọ́nà sá lọ. Awakọ̀ àwọn olóògbé náà tún ṣàlàyé pé òun tọpinpin wọn débì kan nítòsí Conference Hotel títí tí kò fi padà rí wọn mọ́. Nígbà tí wọn yóò sì fi gbé olóògbé délé ìwòsàn, ẹ̀mí ti bọ́ lára ẹ̀. Alámùtú fi kún un pé òun ti pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá agbègbè náà láti gba gbogbo àkọsílẹ̀ orí kámẹ́rà aṣòfófó CCTV tó wà nínú báǹkì ọ̀hún, nítorí eléyìí ni yóò jẹ́ káwọn ọlọ́pàá mọ irú mọ́tò tó jẹ́ àti láti dá ojú àwọn èèyàn náà mọ̀ tó bá jẹ́ pé wọ́n sọ̀kalẹ̀ nínú mọ́tò ọ̀hún tàbí wọn ò jáde tí wọ́n fi rẹ́ni tí wọ́n ń wá. Mo ti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àtàwọn ibì kan láti dí àwọn ọ̀nà tó gba ìpínlẹ̀ wọn jáde lójúnà àti lè rí àwọn agbébọn ọ̀hún mú. Níwọ̀n ìgbà tí wọ́n ti ní 5 ni wọ́n, aṣọ òtútù tí wọ́n máa ń da fìlà ìborí ni wọ́n sì wọ̀, ó ṣeé ṣe ká tètè rí wọn. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abiọdun ti ṣàbẹ̀wò sílé olóògbé láti bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn ikú èèyàn wọn. Bákan náà ni akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn Tókunbọ̀ Tàlàbí àtàwọn èèyàn míì ti lọ kí mọ̀lẹ́bí Oyèkánmi. Awakọ̀ àti ẹnìkan yòókù tó wà pẹ̀lú wọn tí wọ́n farapa sì wà ní ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.